Now, Shepeteri sọ pé acting is part of achievement, which is not. I refuse to accept that because hustle ló ń pè yẹn kò ń ṣe achievement. Ó ń hustle ni. Níbi tó ti ń wá kátàkárà kiri. Ṣé ń gbọ́? Kátàkárà kiri. Ó join acting ní tender age. Gbogbo yín dẹ̀ ti mọ̀ pé àwọn ọmọ kékèké tí ìyá wọn àbí bàbá wọn ń ṣeré, wọ́n lè mú sáré wá bá wa dúró kó ṣeré. Tọ́ ẹ̀yin èèyàn wa Bukky Jesse ó tuntun sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ó sọ̀rọ̀ gidi gan nípa rẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Bukky Jesse ó sọ nínú fídíò yìí ẹ fi ara balẹ̀ kí ẹ wò ó gidi gan a ó máa play rẹ̀ fún yín nísìnyí ó ti yá. Now that is not achievement. Ó tún wá sọ pé ọmọ òun influencer ni. Ẹ bá máa dì mú o. Ìtọ́ iṣẹ́ mi pé gbogbo àwọn tó ń tẹ̀lé àwọn olórí burúkú bíi ti ẹni tán lè fi dí ìgò kan ó ṣó ti yẹn. Now, ó tún wá sọ pé influencer is part of achievement. Ìyá mi, súnmọ́ mi níbi torí ìsúnmọ́ ni lámọ̀ṣẹ́ ni. Kíyàn influence is not an achievement. Olórí burúkú Ṣẹ̀pẹ̀tẹ́rì. Téèyàn bá ti dóko jù náà oríṣiríṣi oko olóko. Ó máa ń bá ọpọlọ jẹ́ ni. Ìwọ sọ pé influencer not part of achievement ni. Make it make sense. Gbogbo yín ṣe rántí ọmọ ní bread. Kí lorúkọ ọmọ ní bread yẹn? Ẹ sáré bá mi wò. Kí lorúkọ ọmọ tó kiri bread tó lọ viral yẹn? Ṣe rántí pé bread ló ń kiri? Ṣe rántí pé bread lọmọ yẹn ń kiri lọ́jọ́ náà lọ́hùn? Tí my beautiful, I love that lady. I love her. She's just in her own little world. Jumoke Onibredi, God bless you. Prince, Queen of Lens, yeah, Queen of Lens. Baby, to my photo, yeah. Mo like lady, yeah, going to go by kilo kwe. Lady Toya, T.Y. Bello, God bless you. Sherati, Dejeni Jumoke, Ola Jumoke, Kiribredi lo. Uncompleted building. Ni Ola Jumoke Susi. Bredi tó ń kiri lọ́njọ́ yẹn gan kò tí ì mọ nǹkan tó máa jẹ ó lọ gba bredi láwìn ni. So tí Ṣẹ̀pẹ̀tẹ́rì bá ń sọ pé influencer is part of achievement, I refuse to accept because Jùmọ̀kẹ́ Oníbredi ó ń rìn lọ ó ń kiri bredi ni kò ní qualification kankan àgbọ́n bí kankan pé ó kàwé àbòṣe anything. Wọ́n kọ̀ pé ní ipe kó wá ya fọ́tò ìgbà tá máa mọ̀ sọ́jí mọ́tò ó gbé ó fún nílé. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní lò as an influencer àti ẹ̀mọ́ bí tọmọ yẹn wà lẹ́nu. So ṣé tí Ṣẹ̀pẹ̀tẹ́rì bá máa sọ lọ́la á ní achievement náà ni ọmọ yẹn ìtòrò kàwé anybody can be an influencer. Ìlú yìí ẹ lọ wo gbogbo àwọn tó ń ṣe model, some of them lọ school pàápàá, but when they are good at nǹkan tó need wọ́n á fi wọ́n sí. Abẹ́ ẹ̀gbọ́n mi ẹ wo bọ̀bọ́ kan ní Nàìjíríà gbà kan èèyàn kan ló lọ ra oúnjẹ ní shop kan bọ̀bọ́ yìí ò kàwé náà. Ẹni yẹn máa ń mú àwọn èèyàn láti African countries kán lọ ṣe influencer kán lọ ṣe model. Bọ̀bọ́ yẹn ó lọ sí tree lórí bọ̀bọ́ yẹn pé bọ̀bọ́ yẹn ní physique yẹn. Bọ̀bọ́ yẹn model fún Louis Vuitton now. So Ṣẹ̀pẹ̀tẹ́rì ipe kíyàn ṣe influencer, it is not an achievement. Anybody can be an influencer. Tó bá ní gbogbo nǹkan tó entails, you will be an influencer. Ṣẹ̀pẹ̀tẹ́rì. Now, ẹ wá bá mi dìyẹn mú. Ṣẹ̀pẹ̀tẹ́rì sọ pé ọmọ òun lọ sí Babcock University. Ẹ mọ̀ pé nǹkan tí mo bá fẹ́ wá ni mo ní wá. Mo ń dúró kó dá mi lóhùn pẹ̀lú evidence. Kémi náà wá gbé evidence tèmi jáde. Ṣé ń gbọ́ mi? Mo ń dúró kó dá mi lóhùn. Kémi náà wá gbé evidence tèmi jáde. Ṣé ń gbọ́ mi? By the special grace of God, ilẹ̀kùn tí n bá fẹ́ kàn ni mo ní kàn. Ìgbà tí mo wá sórí internet mo sọ pé Àṣànà. Ìgbà tí mo wá sórí internet mo sọ pé Àṣànà ti ṣe DNA. Ọ̀rọ̀ mi dàbí ìsọkúsọ. Àbí? Ṣùgbọ́n gbogbo ẹ̀ ń jọra wọn bọ̀. Gbogbo nǹkan tí mo ti sọ lórí internet pátápátá. Gbogbo yín, no, sorry, Àṣànà kan mo fẹ́ sọ Ṣẹ̀pẹ̀tẹ́rì ni mo yìí sọ.
mo ma ṣe be pon jọra wọn náà ṣẹpẹtẹrí àtàṣànà náà tó bá ní what are the trees tó wà lábẹ́ pronouns àbí nouns ṣe mo tá bá wà so ma ya trees of family. So trees of family agbe prostitution okay. Under that tree of prostitution a fi àṣànà síbẹ̀, a fi ṣẹpẹtẹrí síbẹ̀, a fi mo ti gbàgbé àwọn orúkọ tó kù. So under the same tree ní gbogbo wọn ṣì wà. So tí n bá pè àṣànà àbí ṣẹpẹtẹrí orúkọ hierarchy, thank you. Abẹ́ gbogbo ẹ̀ náà ṣe pé ìgbà tá wá sí wọn ní family tree, wọ́n gbé family. Àwọn wo ló wà lábẹ́ tree yẹn? Father, mother, son, daughter. So prostitution ni tree yẹn. Àwọn wo ló wà lábẹ́ ṣẹpẹtẹrí àṣànà ọ̀pálẹ̀mọ́ fìgàndò ṣẹ́bọ̀ wọ́n tó lọ bẹ́ẹ̀ ni. So bó ṣe rí nìyẹn. Ṣé nǹkan tí mo sọ yé yín? But ṣẹpẹtẹrí mo yìí ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Now kí mo wá fẹ́ sọ? Nǹkan tí mo bá fẹ́ wá àfi tí ìbá ráyè tí ẹ bá sọ, nǹkan tí mo bá fẹ́ wá máa wà. Nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ láàárọ̀ yìí. Now ìgbà tí ṣẹpẹtẹrí ṣe mọ̀ pé mo ń tẹnu mọ́. Tẹ́ bá rí mi tí mo ń tẹnu mọ́ nǹkan, ẹ mọ̀ pé mo ti ní nǹkan kan tí mo fẹ́ fi counter ẹni yẹn ni. Am I communicating? Ṣẹpẹtẹrí ó sọ pé ọmọ ẹ lọ sí Babcock. Mo ti ṣe findings mi. Mo fẹ́ evidence pé ọmọ ẹ lọ sí Babcock. Fún mi evidence. Mo fẹ́ evidence pé ọmọ ẹ lọ sí Babcock. Ọmọ ẹ ò lọ sí Babcock. Mo sọ fún ẹ pé Studio University lọmọ ẹ lọ. Mo fẹ́ evidence pé ọmọ ẹ lọ sí Babcock. Má bẹ̀ fa ó ní wá parọ́ mọ́ fáwọn followers ẹ. Ó ní ṣẹ́rí bí ṣe wà yìí. Ẹ wò mí dáadáa. Mi kì í parọ́ o. Bí dáàdì mi ṣe lọ. Ṣé ń gbọ́? Bísí Wise sọ pé ọmọ ẹ wọ graduation ceremony gown. Thank you Bísí Wise. Graduation ceremony gown yẹn ibo ló ti wọ̀. Ṣé ní auditorium tó ti fún wọn ní certificate ló ti wọ̀ àbí ní studio. Studio ló ti wọṣọ yẹn. Ó dẹ̀ tún ya lẹ́yìn igi. Abẹ́ igi òrombo. Ṣé bó ń dá mi lóhùn? Ẹ jẹ́ kó mú síta náà. Ẹ má bá sọ̀rọ̀ please. Lábẹ́ igi òrombo. Ó wọṣọ graduation lóòótọ́. Mi kúkú bá jiyàn. Àní mi kúkú bá jiyàn. Ó yà nínú studio. Ó dẹ̀ yà ní ibi abẹ́ igi kan báyìí. Ó dẹ̀ ju fọ́tò yẹn sí mi. Ó dàbó wà nínú fóònù. Èmi ní àǹfààní láti bá top person kan sọ̀rọ̀ níbẹ̀ láàárọ̀ yìí. Update tí mo ṣe láàárọ̀ yìí. Mo parọ́ o. Ó ṣẹlẹ̀ lóòótọ́. Ó dẹ̀ ní kí n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ó ní year tó ṣe tán àti course tó ṣe. Ó ní tó bá ti fún mi àwọn á fi wá. Ó gborúkọ mo fún lórúkọ bó ṣe bí ìyá ẹ̀ ṣe update ẹ̀ náà mo ṣe copy ẹ̀ fún wọn. Wọ́n dẹ̀ ti fún mi láwọn evidences kan. Ṣùgbọ́n ẹ bá mi bí lábẹ́ igi òrombo ó ya fọ́tò yẹn lábẹ́ igi òrombo. Ó dẹ̀ ya ní studio. Ẹni kò mú ṣe bígbà tí Festus ọmọ mi ni Festus ntí. Ọmọ mi ni Festus ìyẹn ẹ̀gbọ́n ìyàwó Roscoe of Tanzania. Ọmọ mi ni Festus. Ìgbà tí Festus ẹ̀gbọ́n ẹ̀ tó ṣe graduation. Àríbi tó jókòó sí tó ń ṣe ilé ní pure envy. Olórí burúkú ni ẹ. Ṣé mi jẹ́ tó máa envy èèyàn? I don't envy. Nǹkan tó bá gbé wá ni máa fún ẹ. When she was coming for my son, my poor envy gbà yẹn. Ikú ló bá pàyà ẹ. Get any. Abẹ́ ìrántí ni. Last month, àbí 2 months ago. Go festing. Gbogbo ẹ̀ ló ṣò fún wa. Ó ṣe jẹ́ pé studio àti abẹ́ igi kò tiẹ̀ súnmọ́ Babcock. Èmi náà mọ̀ pé mo nice. Èmi náà
èèyàn kan ló wọ gown kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ó mà ṣe o wọ́n ló wọ aṣọ gown tẹ́lẹ̀ rent ibi kan tó bá lọ bá dáńtú sọ wọ́n rent ẹ̀ fún ẹ aṣọ gown tó yẹ pé wọ́n lè ran gan kó wọ̀ Nàìjíríà yẹn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ò lè àbí kò ṣe Nàìjíríà olórí burúkú yẹn Nàìjíríà yẹn ibẹ̀ kọ́ lọ́ti change gbogbo vote mọ́ yín lọ́wọ́ tí gbogbo yín rí pé yàn báyìí lóhùn yìí tó dẹ̀ yí padà mọ́ yín lọ́wọ́ ẹ wá ní aṣọ graduation lẹ́ẹ̀lẹ́ ń bẹ̀ yẹn lásán náà wá nílé wọ̀ lábẹ́ igi òrombo studio university ló lọ inú studio yẹn wọ́n gbé flower vase kan sẹ́gbẹ̀ ó wá mú ọmọ mi pèsè wọ́n fi sáàrin ó wá mú flower yẹn dání báyìí ẹ má ṣì mí gbọ́ now ẹ má ṣì mí gbọ́ ẹ wò mí dáadáa it is not about education it is not about university ṣé ń gbọ́ àìmọye èèyàn tí ò lọ sí uni tó dẹ̀ ń do well in life ẹ má ṣì mí gbọ́ àìmọye èèyàn sugar bag lè ní drop out ni kò kàwé ṣé ń gbọ́ mi bọ̀bọ̀ tó ní kí ló kọ kíní náà Elon Musk kò kàwé àbí kò yẹ yín so ẹ má wò mí pé mo sọ pé bí àdọjọ yunifásitì nǹkan tó bá gbé wá sórí internet la máa analyze fún ẹ ó wá parọ́ ni ṣé ń gbọ́ ó wá parọ́ ni why tó ṣe ń confuse àwọn followers ẹ ibẹ̀ ni mo ti ní problem pẹ̀lú ọmọ yìí tóun bá ń parọ́ yẹn àwa máa járọ̀ yẹn fún kí ló wà ń bẹ̀ àìmọye àwọn kí we have to say no sí àwọn olórí burúkú yẹ̀yẹ́ briti tó ń mislead àwọn followers wọn because many of àwọn ọmọ tó ń ṣe yamayama lórí internet lẹ́ni àwọn celebrity pẹ̀lú àwọn tó ń bayé wọn jẹ́ àwọn celebrity pẹ̀lú àwọn tó ń bayé wọn jẹ́ àbí kan tí mo sọ yẹn àwọn celebrity pẹ̀lú àwọn tó ń bayé wọn jẹ́ exactly I'm not saying education is not important it is important but having said that ṣé ń gbọ́ mi ipe Ṣẹpẹtẹrí wa ń kọ́ yẹn mọ́ òṣì tó ń ṣe Ṣẹpẹtẹrí is used to lying ó ti use kó máa mislead àwọn ọmọ ọlọ́mọ jù ẹ wò gbà tó ń fẹ́ Dino bó ṣe bọ́ta nìyẹn òun ti marry exactly ṣé ń gbọ́ èèyàn kan ní she only attended the first year in Bangkok and dropped out ìwọ máa wo sórí ìyá ẹ̀ ó fẹ́ jẹ́ kọ́mọ ẹ̀ gbọ́rọ̀ ni mo dẹ̀ reserve gbogbo nǹkan tí mo ní nípa ọmọ yẹn ṣé ń gbọ́ mo reserve gbogbo nǹkan tí mo ní nípa ọmọ yẹn because èmi jẹ́ nìkan mo ò ní fẹ́ cast ẹ̀ tán but ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀ ṣé ń gbọ́ ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀ àfi nǹkan tí n bá fẹ́ wá ní Nàìjíríà yẹn owó ló máa jẹ mo deep dig ni sẹ́ why tó ṣe máa ń bọ́ta lójoojúmọ́ wá parọ́ fáwọn followers ẹ̀ why nǹkan tí ò tó wàá máa ní ó tó àwọn ọmọ ọlọ́mọ wàá máa jẹ́ kọ́ wàá máa lé wọn léré o ò ní sọ fún wọn pé gbogbo àwọn kìíní process ni o bọ́ta rí kó wá influence àwọn ọmọ yìí kó wá influence wọn positively o bọ́ta. tọ́ ẹ̀yin èèyàn wa ti rí gbogbo bí gbogbo rẹ̀ ṣe rí báyìí kí ni ẹ lérò kàn tẹ́ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ rí gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.